Pẹ́rẹ́pẹ́ wájú fún mi o, àgbẹ̀fọ́ jójó. Ohun mẹ́ta lẹ̀dá ń fẹ́, ẹ̀dá ń fowó, ẹ̀dá ń fọ́mọ, ẹ̀dá fẹ́ kóhùn fẹ́ láyé. Sẹ́nẹ́tọ̀ ó náwó, ẹgbẹ́ ẹ̀kọ́ máa gùn jẹ́, sẹ́nẹ́tọ̀ ló ní kan máa náwó. Àti gbogbo ẹgbẹ́ ẹ̀gbọ́ bá kún wà á bílẹ̀ Ìjẹ̀bú tó máa lọ bẹ́ẹ̀ ní ìṣẹ́lẹ̀. Bóyá òmìnbọn ní Túndé bọ́ bá kún wà. Ẹgbẹ́ ẹ̀gbọ́ bá kún wà á bílẹ̀ Ìjẹ̀bú tó máa lọ bẹ́ẹ̀. Ẹnu wọn ní ọ̀pá wọn bọ́ bá gún wà ó dá lójú. Ẹ̀jẹ̀ òrófó tó bí mọ̀ méjì. Ó nílé ìwòsàn ṣaṣọ àsìkò tí ó lọ sọ fún wọn. Wọ́n ṣíwájú wọn lájẹ́. Kò ní burú bórí, wọ́n dé fìlà sórí fún ẹsẹ̀. Kò ní burú bórí, wọ́n dé fìlà sórí fún ẹsẹ̀. Ẹnu wọn mẹ́fà, ẹnu wọn méje. Ìwọ̀n tẹ́lẹ̀nu méjì ṣeré mọ́. Orúkọ mi ni Ayínbáyẹ̀mí sí Fàṣàwẹ̀, ìyálóde ẹgbẹ́ Gbọ́ba níyì, olórí obìnrin Akílẹ̀ Ìjẹ̀bú Yẹ̀mí sí Fàṣàwẹ̀. A wá síbí báyìí láti wá play homage fún kábíyèsí wa ọba Aláyélúwà Adétọ̀nà Àwùjalẹ̀ tó bá ṣe máa ń wá lọ́dọọdún nìyẹn. Ọlọ́run má jẹ́ kẹ́sẹ̀ wá sí ká máa rí lò ká máa rí ná ká máa rí ṣe. Lábẹ́. A wá síbí léèdì fún ọdún Ojúde Ọba tá à ń ṣe ní ọdọọdún láfi wá ọ̀nà kábíyèsí wa ọba Àwùjalẹ̀ Síkírù Adétọ̀nà láfi wá ń kí wọn lọ́dọọdún. Àṣẹ ẹgbẹ́ Jagunmólú T-School Akílẹ̀ Ìjẹ̀bú. Àwa la kùn Central Mosque, a kùn mọ́ṣáláṣí, a dẹ̀ ṣe boreholes sí ibi tí ò sí omi. À ń lọ sí Motherless, à ń fún wọn lówó. À ń lọ sí church, à ń fún wọn lówó as per our contribution. Àwa la kùn mọ́ṣáláṣí Central Mosque. Gbogbo àwọn tó kù tán jẹ́ ọmọ Ìjẹ̀bú àbí ìyàwó Ìjẹ̀bú tó bá fẹ́ darapọ̀ ẹgbẹ́ Ìjẹ̀bú ó dáa gan ni. Èmi ti ń ṣe láti 23 years ago ni mo ti ń ṣe. Ó dẹ̀ jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí. Gẹ́gẹ́ bí èmi mi ò ń gbé Nàìjíríà, mo dẹ̀ máa ń wálé every year láti máa wá celebrate, láti jọ kóra pọ̀, láti jọ ṣe nǹkan sí ìlú.
láti jọ ṣe nǹkan láti jọ ṣọdún pọ̀ it's been good àjọ ríra wa àjọ ṣeré importance wà ń bẹ̀ gan tá a bá fẹ́ ṣe nǹkan ọmọ wa fẹ́ ṣe ìyàwó ni a fẹ́ ṣe ìṣílé ni ọmọ rí àwọn ẹgbẹ́ wa rèé tá a bá jókòó àbí bẹ́ẹ̀ ṣe rí wa yìí sì ṣe àdúrì tá a bá jókòó wọ́n mọ̀ pé àwọn èèyàn rèé adẹ̀ ń bá wa à ń ṣe ìyàwó à ń mọ́lémọ́lé à ń sílé gbogbo wa girama ni wa à ń joyè àtijọ́ ń bára wa bọ̀ ọjọ́ tó ti pẹ́ pẹ̀lú ìyálóde wa Amdalat Olúwatóyìn ó dẹ̀ ń try she has been very very good she's putting more strength sínú ẹgbẹ́ yìí àwa náà dẹ̀ ń support yẹ. ẹ ká san orúkọ tèmi ní Táíwò Adérẹwà Òtúmọ̀sù ìyálóde ẹgbẹ́ arọ́báyé obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú. Ẹgbẹ́ wa máa ń reach out to the less privileged láti ṣe one or two things fún wọn and then reach out to the society because we give out to the society and lọ́wọ́lọ́wọ́ a fẹ́ ṣe project a kọ ìwé fún project kan ní Ogun State General Hospital Ìjẹ̀bú Òde General Hospital wọ́n dẹ̀ ti fún wa consent wọn láti ṣe so we are really on it so ó máa kick off immediately after Ojude Oba na máa bẹ̀rẹ̀ project yẹn fully because wọ́n ti fún wa consent wọn láti Ogun State but ọdún yẹn ká gbà á ti gbà so ọlọ́run kọ́lọ́run kó fún wa ṣe àwọn àtọ́ṣọdún ìkàṣẹ́ míì tó tọmọtàláfíà àti gbogbo orin. Agbẹ̀nà kan súnmọ́ mi ń bí ná, kó lè lè láró lára. Agbẹ̀nà ńlá, ilé tí aṣojú gbogbo Ìjẹ̀bú Òde. Orin bá mi Síkírù Awùjalẹ̀ ọ̀gbàgbà, Awùjalẹ̀ tí wọ́n fọwọ́ ṣe. Gbẹ̀ngà bámi fúlù yẹn ní mọ́ fọdún. Bàbá Gúwà, wò lásán nílé, wò lásán nílé, kò tún rà fún rẹ̀, oníṣẹ́ yà ní tìrẹ. Awùjalẹ̀ kí wọ́n fọwọ́ ṣe. Kí wọ́n fọwọ́ ṣe. Kí wọ́n fọwọ́ ṣe. Wò lásán nílé, wò lásán nílé, kò tún rà fún rẹ̀, oníṣẹ́ yà. Akilẹ̀ ẹ̀yin ọba nẹ́yẹ orin Muslim náà ni ẹ sọ fún wa wípé ẹ̀yin àgbà ó ẹ̀yin àgbà tẹ́ bá rí bẹ́ẹ̀ àṣẹyìn ẹ má rọjò wá síbi tó ṣòro ọmọ yìí la jẹ́ ọ̀pá òde ibì kan ọba nẹ́yẹ oya wọ́n ń gbádùn ẹ wọ́n jí sòro ìjọ tí mo tó lànà o gbogbo ara ló ń wò mí ìyá ògbọ́dọ̀ gbọ́. Barista Bẹ́ẹ̀jọ bàbá ẹgbẹ́ tó bá wá ṣe bẹ́ẹ̀ kọ́dẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ ọba lẹ́yìn obìnrin á aṣíwájú Akilẹ̀ Ìjẹ̀bú ọba lẹ́yìn kọ́rẹ́ǹsì kò máa lọ bẹ́ẹ̀. Musiliu bàbá dúdú. Ọba Adéyẹ kọ́rẹ́nsì Barista Bẹ́ẹ̀jọ ó ní kí n sọ wípé óyá o Ọba Adéyẹ mọ̀jọ́ o wọ́n mọ̀jọ́ o ẹ má kúrú mọ́ Ọba Adéyẹ aṣíwájú Akilẹ̀ ẹ má kúrú mọ́.
ó wá lórí ọba lẹ́yìn obìnrin ọmọọba bílẹ̀ kò tún dá ẹ̀dùn ọ̀nà ọba lẹ́yìn ọmọọba obìnrin abílẹ̀ Ìjẹ̀bú. àtẹ̀gbẹ́ tó bá láṣẹ ọba lẹ́yìn ẹ̀ọ́bìnrin bàbá ògbérin ọba lẹ́yìn ẹ sọ fún wọn wípé ẹ bá mi kí bàbá ẹgbẹ́ yín ẹ sọ fún bàbá ẹgbẹ́ àti ìyá ẹgbẹ́ wípé bóyá ọlọ́sọ pọ̀ ní bàbá ayé àní bàbá. ìṣòro kó máa lọ bẹ́ẹ̀ ọba lẹ́yìn ọmọọba kílẹ̀ Ìjẹ̀bú ẹni rẹ̀ bí sí wọn kò ní jèrè oníjẹrẹ kúrò nílẹ̀ yìí bá ní gbọ́dọ̀ yóò ṣe kú ẹ̀wù ìyá ẹ̀ ni ó máa wọ̀ á sì máa ṣerú ayé kiri ni. olóòtú ajé bàbá ẹgbẹ́ ẹ̀kọ́ máa bàtẹ ọkùnrin bóyá olóòtú ajé bóyá ọ̀gá ló sọ pé òní bàbá káyì àní bàbá. ẹgbẹ́ ẹ̀kọ́ máa bàtẹ ọkùnrin aṣíwájú akílẹ̀ tó bá wá ṣe bẹ́ẹ̀ àìlá ọ̀dẹ bẹ́ẹ̀ olóòtú ajé. òun ni bàbá ẹgbẹ́ ẹ̀tọ́ba làṣẹ ọkùnrin aṣíwájú àdílẹ̀ Ìjẹ̀bú kó máa lọ bẹ́ẹ̀ olókùn ajé tí ń bá ti rí ẹ̀ mo ti tà. orúkọ mi ni Gíwá Wálé Anọmọ Gíwá ẹgbẹ́ Ọbáyọrí ọkùnrin aṣíwájú akilẹ̀ Ìjẹ̀bú. Inú mi dùn lénìí fún ayẹyẹ Ojúde Ọba títọ́dún yìí pàtàkì jùlọ inú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi náà dùn torí pé Ọlọ́run fún wa ní ojú ọjọ́ lénìí àwọn èèyàn wá dẹ̀ tú yáyá wọ́n tú yà jáde láti ṣàjọyọ̀ Ojúde Ọba ọdún pẹ̀lú bàbá wa òrìṣà Ìjẹ̀bú ọ̀gbágbá agbátẹ̀wọlẹ̀ kábíyèsí ọba Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà. ẹgbẹ́ ṣíṣe ní akilẹ̀ Ìjẹ̀bú ó ní àǹfààní tó pọ̀ láàrin àwa ọmọ ẹgbẹ́ a máa ń lò ó láti ranra wa lọ́wọ́. lẹ́yìn yẹn ẹgbẹ́ lápapọ̀ ní ọdọọdún a máa ń ṣe nǹkan gbòógì sínú ìlú. àwọn ẹgbẹ́ míì wọ́n lè kọ́ ìyàrá àkàwé fáwọn ọmọ wa, àwọn ẹgbẹ́ míì wọ́n lè kọ́ ilé ìwòsàn, àwọn ẹgbẹ́ míì wọ́n lè ṣe omi ẹ̀rọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ẹgbẹ́ míì wọ́n lè kọ́ àwọn ilé ìtọ̀ ilé ìyàgbẹ́ sí àwọn òpópónà wa àti àwọn gáràjì ọkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ẹgbẹ́ ṣíṣe níjẹ̀bú fún wa láǹfààní láti máa dá padà sí ìlú, giving back to the society. kọ́mi ní Alhaja Kudirat ọmọ Làbákẹ́ CEO Kudex Hotel ní Ìkòròdú. mo jẹ́ yèyé Báṣọ̀run ẹgbẹ́ Jagunmólú Stainless Steel Square. inú mi máa ń dùn, ara mi máa ń yá gájágájá nítorí pé mo máa ráwọn tí mo ti rí tipẹ́, mo máa ráwọn tí mo tún máa súnmọ́ lọ́rẹ̀ẹ́ ní sísun. ó jẹ́ kínú mi máa dùn. oríṣiríṣi mèremère la máa ń rí nínú ọdún Ojúde Ọba. àṣẹ aṣíwájú ọkùnrin mo fẹ́ fún wọn lálùjọ kékeré kan. Oya ẹ má yọnu sí wọn, ẹ má yọnu sí wọn. Ẹ má yọnu sí wọn, ẹ má yọnu sí wọn. Ẹni tó bá yọnu sí wọn, a máa lówó lọ́wọ́, a máa kọ́lé mọ́lé, a tún máa bímọ lẹ́mọ̀. Bàbá ẹgbẹ́ ó ní kí ìkọrin wípé olówó olóyè o ìwòye ọmọ náà lè ṣe. Bàbá ẹgbẹ́ o olówó olóyè o ìwòye ọmọ náà lè ṣe. Ọjọ́ àrọ́bàyọ̀ obìnrin Diamond àti ilẹ̀ Ìjẹ̀bú.
Arọ́báyọ̀ obìnrin diamond akílẹ̀ ìjọ. Àtẹ̀fẹ́ ìjọba làṣẹ ọkùnrin ìṣọ̀kan akílẹ̀ ìjòkù. Kọmíṣánná police ọmọ balógun òun ni bàbá ẹgbẹ́ wọn. Ó yá mo ní ẹ má lọ balógun. Ẹni tó bá lọ balógun ìdájí ìyàwọ̀lú ẹsẹ̀ ti yàgòdè. Ẹni jáde àgbọn àmọ̀ pápá táwọn agbọ́ta ní àtàrà fẹ́yìn ká mojú sáré àtàrà. Bẹ́rù bàbá yẹn wí o ẹ̀kọ́ bọ́mọ balógun. Alága tí kò fi ẹgbẹ́ ẹ̀wọ̀n bẹ́rù bàbá yẹn wí o ẹ̀kọ́ bọ́mọ balógun. Àmọ́dá wọn ò dáná mọ́ àmọ́dá wọn ò ní lóko. Dídán ni yóò máa dídán iṣẹ́ olúwa ẹ̀yẹ máa dùn o. Dídán ni yóò máa dídán iṣẹ́ olúwa ẹ̀yẹ máa dùn o. Gbàgbà láìwá yóò máa dùn o. Tọ́ba láṣẹ ọkùnrin ìṣọ̀kan kílẹ̀ Ìjẹ̀bú. Bóyá ìkọ́ni wípé tọ́ba láṣẹ pẹ́pẹ́ jẹ́ mọ́. Pẹ́pẹ́ jẹ́ mọ́. Bóyá pẹ́pẹ́ jẹ́ mọ́. Pẹ́pẹ́ jẹ́ mọ́. Arọ́báyọ̀ obìnrin diamond. Àwọn ẹgbẹ́ yìí wọ́n ní national anthem lọ́wọ́ mi. Diamond. Bóyá ẹ máa kọrin fún ọdún pé ẹ̀yin àgbà. Ẹ̀yin àgbà tẹ́ bá rí pé a ṣe yìí. Ẹ má gbọ́dọ̀ lọ síbi tó ṣòro. Ọ̀nà yìí lágbára tó dé nìkan. Arọ́báyọ̀ obìnrin diamond akílẹ̀ Ìjẹ̀bú orin mọ́sílíù náà ni. Bóyá ẹnu wọn ní ọ̀pọ̀ àwọn Arọ́báyọ̀ ó ti dá wa lójú. Ẹyẹ òrófó tó bí mọ méjì onílé òkùnkùn fún ṣọ́ṣọ́ àsìkò tí tó. Wọ́n sọ fún ọ aṣíwájú wọn lẹ́kẹ́ onímọ̀lú sórí lọ́dẹ́bìlà sórí ikú ẹsẹ̀. Onímọ̀lú sórí lọ́dẹ́bìlà sórí ikú ẹsẹ̀. Ẹnu wọn mẹ́fà ẹnu wọn àgbègbè àwọn àgbẹ̀ ẹlẹ́nu méjì ṣeré mọ́. Wọ́n bá bá ti jẹ òǹbọ̀. Arọ́báyọ̀ orin mọ́sílẹ̀ ẹ̀kún pẹ̀bí. Arọ́báyọ̀ ẹ wá bá mi ṣètọ́jú ẹgbẹ́ ọba méje ọkùnrin aṣíwájú akílẹ̀ Ìjẹ̀bú. Bàbá ẹgbẹ́ yín ń kọ́ná kó máa lọ bẹ́ẹ̀. Olú ọmọ ọba náà yẹ ọkùnrin olú ọmọ Mufútà bàbá ẹgbẹ́ Murphy akọrin fún Murphy wípé Murphy Murphy Murphy. Mufútà o bàbá ẹgbẹ́ olú ọmọ Adékọ̀yà àbúrò àtàkà aláṣẹ wọ́sà ọ̀yá o Adékọ̀yà kí ló ń tà o ìyàrá ló ń tà o. Ọba lẹ́yìn ọkùnrin àwọn ọmọ olú ọmọ Mufútà ọmọ Adékọ̀yà Murphy. Bóyá kí ni ń bolo kẹ́sì ń bolo. Àbolo ń bọ̀ ṣe fún gbogbo eléré wẹ́wẹ́. Bàbá sọ pé àwọn ọ̀fẹ́ tiwa, ẹ̀ṣẹ̀ mi àfẹ́ tiwa. Ọ̀rọ̀ ẹ̀kan ló wà níbẹ̀, ẹ jẹ́ ká gbàgbé. Fọlọ́dé òkágbóyè bólóyè ló ń bọ̀. Ẹ lọ fẹ́ sáríjà méjì, ẹ̀mí ọ̀sàkà eléré. Oníṣọ̀lá àdó ìṣà fún gbogbo eléré wẹ́wẹ́.
ayé ẹ̀sìn sọ̀yà. Ìṣọ̀lá mi tún dẹ́kọ́ máa lọ bẹ́ẹ̀. Ìyá ẹgbẹ́ bọ́ba ṣe fẹ́ ọkùnrin àti ilẹ̀ Ìjẹ̀bú. Ìyálóde Mojísọ́lá. Ṣó wá mi Mojísọ́lá ooo. Alájà ìyàwó Míkì aya Míkì oya Míkì. Ìyá ẹgbẹ́ bó bá ṣe tẹ̀ ọkùnrin akílẹ̀ Ìjẹ̀bú ẹ̀sùn síwájú ẹ̀bá jó bọ̀ bàbá ẹgbẹ́ kù náwó ọjọ́ níjẹ̀bú fẹ́ ó yá o gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ bàbá ṣe tẹ̀ ó yá ẹ bá mi gbé bàbá ẹgbẹ́ yín lárugẹ òun ẹni là ń gbé lárugẹ. Òun àní là ń gbé lárugẹ, òun àní là ń gbé lárugẹ. Bí mo rẹ́ni tó ń jó tó tún náwó kí ni mo tún fẹ́? Ọlọ́bẹ̀ ló pàdé ọlọ́kà gẹ́gẹ́ ló ń ṣe gẹ́gẹ́. Bí a máa yàrá yo ló ń bá dà àlùjọ rẹpẹtẹ. Bàbá ẹgbẹ́ o, ìní tó gbóbù mi kọ́. Bàbá ẹgbẹ́ àbò mi kò ní mọ́. Bàtà ló ń kó fún mi. Tó bá ṣe bá àtìlẹ̀ ọ̀ṣẹ́. Ó wá torí ẹgbẹ́ ọba nẹ́yẹ obìnrin kọ́rẹ́ǹsì. Ẹ bá mi ṣètọ́jú barista Báńjọ Àṣìta. Ìṣọ̀lá bàbá tó bẹ́ẹ̀ mo dá dúró náà. Yíwá sàmásá gúdù. Ọba nẹ́yẹ obìnrin kọ́rẹ́ǹsì. Orúkọ mi ni Honorable Ọlájùmọ̀kẹ́ Dáìró, ìyálóde ẹgbẹ́ Gbọ́ba níyì, obìnrin ọlárẹ̀wájú akílẹ̀ Ìjẹ̀bú. Adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run fún ọjọ́ òní, ọjọ́ Ojúde Ọba òní, nítorí Ọlọ́run dára sí wa, ó dẹ̀ fún wa ní ojú ọjọ́ tó dáa. Ohun tí rẹ́gbẹ́rẹ́gbẹ́ ní ṣe pẹ̀lú Ojúde Ọba yìí ni wípé a máa ń wá láti wá kí kábíyèsí wa, a wá ń pay homage, a wá ń kí wọn dáadáa. A máa ń ṣe ọdún yìí ní ọjọ́ kẹta Iléyá. Gbogbo ọmọ Ìjẹ̀bú lọ́kùnrin lóbìnrin lẹ́gbẹ̀gbẹ́ ni wọ́n máa wá láti wá pay homage yẹn fún Àwùjalẹ̀ tí Akílẹ̀ Ìjẹ̀bú, bàbá wa ọba Dr. SK Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tí Akílẹ̀ Ìjẹ̀bú. Ohun tí àwa rẹ́gbẹ́rẹ́gbẹ́, ìdí tí àwa rẹ́gbẹ́rẹ́gbẹ́ fi wà ní Akílẹ̀ Ìjẹ̀bú ni wípé a máa ń ṣe ohun ribiribi sí ìlú. Àwọn nǹkan míì wà tó jẹ́ wípé a ò lè máa sọ pé ìjọba nìkan ni kó máa ṣe, ṣùgbọ́n àwa náà a kóra wa jọ gẹ́gẹ́ bí ọmọ ìlú ní Akílẹ̀ Ìjẹ̀bú láti máa ṣe àtúnṣe àwọn ohun ìní wa ní Akílẹ̀ Ìjẹ̀bú, bíi ká ṣe àtúnṣe ní hospitals, ká ṣe omi sí ìlú, ká tún àwọn schools ṣe, ká rántí ọmọ aláìní ìyá, ká rántí ọmọ aláìní bàbá, ká dẹ̀ rántí àwọn ènìyàn, àwọn arúgbó wa náà, ká sì ṣe ohun tó dáa. Dẹ̀ náà tún máa ń rí wípé ètò ìlera a máa ń ṣe fún àwọn ènìyàn wa ní Akílẹ̀ Ìjẹ̀bú. Gbogbo àwọn ará àdúgbò, gbogbo àwọn ará ìlú ní Akílẹ̀ Ìjẹ̀bú a máa ń ṣe ètò ìlera fún wọn bákan náà. Ẹ ṣé. Ẹgbẹ́ yìí àǹfààní tarí bẹ́ẹ̀ pọ̀ gan. Àkọ́kọ́, gbogbo àwọn èèyàn tó ti pẹ́
tá ti ríra a máa pàdé níbẹ̀ láti ibẹ̀ lọ ẹ máa get in touch pẹ̀lú yín you know business wise anything ẹ máa get in touch pẹ̀lú yín then ó máa ń jẹ́ ká wà happy ó máa ń make wa happy torí gbogbo wa social kíní wa ó máa ń inspire a dẹ̀ máa ń ṣe nǹkan sí ìlú nítorí pé àwọn arẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn máa ń ṣe nǹkan sáàrin ìlú fún development of the town. ọmọ ọba wípé ọba nẹyẹ má pín dọ́dọ̀ mi òwe má pín dọ́dọ̀ mi òwe. màlẹ́kà tó ń pín wàhálà má pín dọ́dọ̀ mi. màlẹ́kà tó ń pín wàhálà má pín dọ́dọ̀ mi. ọba nẹyẹ bàbá ẹgbẹ́ wọn lálẹ́ ajíwá síù. bámòfin tọba láṣẹ ó náwó fún mi lamẹ́ríkà nǹkan bí oṣù kan sẹ́yìn ó náwó fún mi lamẹ́ríkà ìyẹn ní Baltimore ní Maryland tọba láṣẹ bóyá orin Musiliu náà ni Túndé ilé olówó lẹ́sẹ̀ yíyà lójoojúmọ́ láti jẹ́ alẹ́ àmọ́ tí yóò lè mú tọwọ́ ẹ̀ sílẹ̀ bó ti lówó kún ló ń létò kòsíkòsí ni ó máa rí bó fojú kan mẹ̀kún nù ìṣẹ̀lẹ̀ omi arojú kòkó kò mọ̀ ibẹ̀ èmi la rí olúwa lónìí tùmọ̀ ń rò ẹ̀dá ẹ̀ má lè dàpẹ́ rárá tálákà lè ní ẹ̀yìn ara mi ó lè yí kiri ìjọlọ́lá bódòlá ó dájú kò mọ̀ sára sáwọn olówó tó ń ná àṣírí wọn. kọ́rẹ́nsì ẹ fún mi ní kọ́rẹ́nsì kò sára sáwọn olówó tó ń ná àṣírí wọn yóò máa bò èmi la rí bàbá lókè ló mọ̀ là ó dájú. ẹ jẹ́ kí n mọ̀ pé kọ́rẹ́nsì nìyí ẹ mú kọ́rẹ́nsì wá bóyá owó sẹ́mi dà bá mú owó sẹ́mi dà bá mú. ìyá ẹgbẹ́ Adéṣọlá Adébọ̀kun ìyá jẹ́ owó sẹ́mi dà bá mú owó sẹ́mi dà bá mú. Adéṣọlá ń náwó owó dọ́là ló ná ó fi dọ́dọ̀ mi òwe ó fi dọ́dọ̀ mi òwe. Màlẹ́kà tó ń fowó dọ́là ó fi dọ́dọ̀ mi. Màlẹ́kà tó ń fowó dọ́là ó fi dọ́dọ̀ mi. Màlẹ́kà tó ń fowó dọ́là ó fi dọ́dọ̀ mi. Olú ọmọ ọ̀pẹ owó ṣe dáadáa lẹ́gbẹ́. orúkọ mi ni Ọ̀túngíwá kẹ́yìn ìdájọ́ tó mọ bí Ọ̀túngíwá ọkùnrin ẹgbẹ́ ọba yọrí ọkùnrin akilẹ̀ lábẹ́ Gíwá Adébáyọ̀ Ṣíkòmáyà. mo fi àkọ́kọ́ máa kí kábíyèsí aláìlúwà ọba Àwùjalẹ̀ Ọ̀gbágbá the second the Paramount of Ìjẹ̀bú-land. mo dẹ̀ kí gbogbo ọmọ Ìjẹ̀bú lápapọ̀ fún orí ayẹyẹ ọdún Ojúde Ọba 2023 tí a ṣe lọ́dún yìí. Ọlọ́run ọba tó fún wa ní tẹ́lẹ̀ yìí ṣe á fún wa ní ìtókò láti ṣe pẹ̀lú ìrọ̀rùn. a fẹ́ fi àsìkò yìí sọ fún àwọn ọmọ Ìjẹ̀bú tó wà níta tí wọn ò tí ì rí àǹfààní tó da nínú ẹgbẹ́rẹ́gbẹ́ yìí. ẹgbẹ́rẹ́gbẹ́ tó da ni tó dẹ̀ mú wa ní tó ń fún wa ní àṣepọ̀ dáadáa láàrin ara wa. ó dẹ̀ ń fa àwọn ọmọ ẹgbẹ́ láti wálé àwọn ọmọ Ìjẹ̀bú lápapọ̀ láti máa wálé pé kí a lè wá máa bára wa ṣe pàápàá nígbà tọdún bá ti dé báyìí àti fún àgbéga Ìjẹ̀bú lápapọ̀ kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. gbogbo àwa tí a bá yìí ń wà ń ta tá àti ìṣe ẹ jẹ́ ká parapọ̀ ká darapọ̀ mọ́ tí wọ́n ń ṣe ní Ìjẹ̀bú wa lápapọ̀ kó lè yẹ wá ju báyìí lọ. ẹ rí bó ṣe lárinrin báyìí yìí tí a ṣe yìí Ọlọ́run má ṣe láṣemọ̀ fún wa. lẹ́ẹ̀kan sí èmi Ọ̀túngíwá Kẹ́hìndé Ajétúmọ̀bí Ọ̀túngíwá ọba yọrí ọkùnrin akilẹ̀ ló kí yín o ẹgbẹ́ ọdún ayabo. nítorí máyégún alẹ́ ajínigbé wá sí ìwádìí. ẹ jẹ́ fọ́ọ̀mù tí mò ń kọ́ lórí mọ́nítọ̀. Araba ń bí Àyìndé olórí gbogbo wa nìyẹn nínú olórí. ẹgbẹ́ ìjọba làṣẹ. Àyìndé wá sí Araba ń bí tọ́ba làṣẹ. tọ́ba làṣẹ.
àwọn tó bá láṣẹ ti dé. Àwọn ni mo lọ kọrin fún l'Amẹ́ríkà. Àwọn ló fẹ́ mi lọ sí Amẹ́ríkà ní nǹkan bí oṣù kan sẹ́yìn. Bóyá bóyá l'Amẹ́ríkà, bóyá ní Nàìjíríà o. Mo sì ní ìlú àwọn ẹ̀ máa gbọ́. Lábẹ́ ẹ̀ka lẹ́kọ̀ọ́ àbí ọ̀tá Aláùsá. Ẹgbẹ́ tó bá láṣẹ obìnrin. Gómìnà márùn-ún kárọ̀. Ìyọ̀lá Aláùsá. Àmúra ti wá di kábíyèsí Ìyọ̀lá Aláùsá. Aláùsá. Bóyá o, gbogbo ọmọ ẹgbẹ́ ẹ bá mi. Ẹ ṣètọ́jú aṣojú l'Amẹ́ríkà ní Maryland. Ẹ̀yin tó Amẹ́ríkà. Bóyá ẹ sọ pé a máa dùn wọ́n ni. A máa dùn wọ́n ni. Èyí jayé àwọn jẹ̀rora. A máa dùn wọ́n ni. Tọ́ba láṣẹ ẹ̀túnbọ̀ náà o. A máa dùn wọ́n ni. A máa dùn wọ́n ni. Èyí jayé àwọn jẹ̀rora. A máa dùn wọ́n ni. Ẹgbẹ́ tó bá láṣẹ ọba lọ́fín. Tọ́ba láṣẹ obìnrin. Ẹgbẹ́ tó bá láṣẹ obìnrin ló ń jẹ́. Àti bẹ́ẹ̀ lábẹ́ ìdí alóde Bọ́láńlé Fòlù Bọ́láńlé Ọ̀pẹ̀lẹ̀ agbákan ìwọ kò bá ṣe fàárí iná ó búrẹ́dà. Tọ́ba láṣẹ ẹ tún ṣètọ́jú tọ́ba láṣẹ ọba lọ́fín obìnrin akílẹ̀ ọba lòfin ọmọ yìí dà ẹ̀jẹ̀ kẹrọ wọ́n yìí o. Tọ́ba láṣẹ olówó pọ̀rọ̀kù ìwọ́n bọ̀bá ṣe fàárí lọ. Nígbà òtí ó lè yíká ìwọ̀nà ìwọ̀pápá ìwọ̀nà. Nígbà olówó olóyè o àìwòye lọ́mọ àbẹ̀ṣe. Musili kó máa lọ bẹ́ẹ̀. Tọ́ba láṣẹ lọ́ńtẹ̀s bóyá lọ́ńtẹ̀s ẹ kú oríire tọjọ́ mo mọ̀ mọ̀ ara mi mo bá ra máa ń bí náà. Ìṣọ̀lá tó dá orin tí mo kọ fáìdé wá sí o tí mo kọrin wípé arọ́bá ń bí máa gbọ́. Mo sì ní bàbá tó dá ẹgbẹ́ bàbá máa ń gún ọkùnrin akílẹ̀ ẹ bá wọlé bàbá máa ń gún bàbá máa ń gún. Ta ló sọ fún ní bàbá káyì àní bàbá Àwùjalẹ̀ bàbá wa káyì àní bàbá. Bàbá máa ń kún ọkùnrin akílẹ̀ orin Mùsùlùmí náà ni bàbá máa ń kún ẹ bá mi ṣètọ́jú bàbá ẹgbẹ́ yìí ọmọ Fẹ́túgà. Fẹ́túgà tẹ́lẹ̀ òmò rẹ̀ ó tẹ́lẹ̀ òmò. Ìwà ọmọ Kasim òkú ọ̀la tó bá wá ṣe bẹ́ẹ̀ bóyá wọ́n tán máa egún. Ẹ ṣètọ́jú àrọ́báyọ̀. Ẹ sọ fún wọn pé ẹ̀yin tí ń perí wá sáyìí dá o. Àmọ̀ yìí o, àmọ̀ yìí o, àmọ̀ yìí àtúnyìn mọ́ o. Ẹ̀yin tí ń perí wá sáyìí gbogbo yín lẹ̀ ó fara jẹ gbà. Sọ̀rọ̀ kẹwàá kù kalẹ̀ o.
ẹgbẹ́ ọba yọrí ọba máa fún ọkùnrin aṣíwájú. Ẹ bá mi ṣètọ́jú bàbá ẹgbẹ́. Kò máa lọ bẹ́ẹ̀. Bàbá ẹgbẹ́ ó yá o, ta ló sọ pé ò ní bàbá? Káyí àní bàbá. Nínú òwúrọ̀ kan lè bí wá ẹgbẹ́. Ọ̀nà bẹ́ẹ̀. Ìṣọ̀lá bàbá Túndé, mo fi kọrin wípé. Bọ́bá máa ń kún ẹ̀kọrin fún wọn wípé. Àwọn ọ̀tá tí wọ́n lè rajọ, ìbànújẹ́ ti bá wọn ká nílé. Àwọn ọ̀tá tí wọ́n lè rajọ, ìbànújẹ́ ti bá wọn ká nílé. Bí wọ́n ṣe rọ̀ tàwa sí gbòmí àárí, bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo. Bí wọ́n ṣe rọ̀ tàwa sí gbòmí àárí, bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo. Àwọn ọ̀tá tí wọ́n lè rajọ, ìbànújẹ́ ti bá wọn ká nílé. Àwọn ọ̀tá tí wọ́n lè rajọ, ìbànújẹ́ ti bá wọn ká nílé. Àwọn ọ̀tá tí wọ́n lè rajọ, ìbànújẹ́ ti bá wọn ká nílé. Bí wọ́n ṣe rò tiwọn sí gbòmí àárí, bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo. Bí wọ́n ṣe rò tàwa sí gbòmí àárí, bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo. Àwọn ọ̀tá tí wọ́n lè rajọ, ìbànújẹ́ ti bá wọn ká nílé. Bọ́bá láyé fún obìnrin káyá mọ́, ẹ mọ́. Bọ́bá ń gbádùn ẹ, bọ́bá ti gbádùn sìgá tó kùgá wọn, kùgá wọn. Bọ́bá láyé fún káyá mọ́, akílẹ̀ ìjẹ̀bú. Àwa kí ọba wa as a tradition every year. Àwa kí ọba wa Awùjalẹ̀ Ọ̀gbẹ́gbẹ́ the second. Kọ́lọ́n tún jẹ́ kọ́ pẹ́ fún wa lágbára Ọlọ́run. A kí gbogbo rẹ́gbẹ́rẹ́gbẹ́ pé wọ́n kú ọdún o, a kú yèdún. A kí àwọn ọmọ ẹgbẹ́ Arọ́bayọ̀ pé a kú ọdún o, a kú yèdún o. Ẹ̀mí wa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Àjọ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run o. A fẹ́ fi àsìkò yìí sọ fún gómìnà wa pé a dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ìtọ́ ti ṣe, ṣùgbọ́n ìtókù díẹ̀ kò yẹ kó tún ṣe. Ọlọ́run á túbọ̀ fún wọn ṣe lágbára Ọlọ́run, ojú ò ní tì wọ́n o. Dúpẹ́ ní ọwọ́ gómìnà torí àwọn ní chiefs tiwa fún ayẹyẹ títọ́dún yìí. Pàtàkì jùlọ gómìnà náà ọmọọba Dàpọ̀ Abíọ́dún, àwọn náà wọ́n pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣe tájọ́ ń ṣe ẹgbẹ́. Àwọn náà ní ẹgbẹ́ tiwọn tí wọ́n ń ṣe níjẹ̀bú. Fìlà méjì ni gómìnà dé, wọ́n dé títí gómìnà wa, wọ́n tún wá dé títí ọmọ ẹgbẹ́ tí wọ́n ń ṣe, wọ́n dé ìyẹn náà wá síbí. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Gbogbo ìgbà tí a bá ti ń ṣojúdọba náà gómìnà máa ń nawọ́ sí gbogbo ẹgbẹ́. Mo fà àkókò ìdúpẹ́ lọ́wọ́ wọn fún àdúrótì ṣimṣim àti ìnáwó sí ẹgbẹ́ ní àpapọ̀. Fún bàbá wa Òrìṣàjẹ̀bú ọmọ Aníkínláyà Ṣàgùn, ọmọ Anítóyìnbó nílé, ọmọ àtètè gbó olóńgbò ló ń jìyà, tó bá gbó tán á tẹ́kù pajẹ, ọmọ ògbókò gbààlà, ọmọ aráàrù ọmọ àrù rẹ́rẹ́. Mo gbà ládùúrà pé bàbá túbọ̀ pẹ́ kọrin kése lórí àpèrè àwọn bàbá wọn. Wọ́n á pẹ́ kọrin kése lórí àpèrè àwọn bàbá wọn. Ìgbádùn ọdún kan ni kábíyèsí ti kó wa jáde lọ́dún ìní, wọ́n á tún kó wa jáde lọ́dún tó ń bọ̀. A máa jọ ṣe pẹ́pẹ́ ni. Gbogbo akilẹ̀ Ìjẹ̀bú á dẹ̀ máa lọ síwájú. Ìlú Ògùn State, ìpínlẹ̀ Ògùn á máa lọ síwájú. Orílẹ̀-èdè Nàìjíríà náà á máa lọ síwájú. Ọmọ pírẹ́sídẹ̀ntì, ọmọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Kọ́mẹ́ni márùn-ún dáràn jù. Ọ̀nà ọ̀dọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ ọba yọrí ọkùnrin. ẹgbẹ́ ọba yọrí ọkùnrin aṣíwájú. ẹgbẹ́ ọba yọrí obìnrin akilẹ̀ Ìjẹ̀bú. ẹgbẹ́ ọba yọrí obìnrin Chris Tèmítọ́pẹ́. ẹgbẹ́ ọba yọrí ọkùnrin ọmọ ọba. ẹgbẹ́ bọ́ba gúnwà obìnrin. ẹgbẹ́ bọ́ba gúnwà obìnrin ọmọ ọba. ẹgbẹ́ ọba nẹ́yẹ ọkùnrin. ẹgbẹ́ ọba nẹ́yẹ obìnrin ẹ̀wà kí kábíyèsí alẹ́ ìlú à. ọba agbátẹ̀wọlé bámúbámú. Afọ́jú tó rẹ̀ sinimá. Ẹ má wá òkè wá kí kábíyèsí. Ẹni bàbá bọ́dì rẹ̀ káwọn ẹlẹ́sìn bá sá mọ́ bẹ́ẹ̀. Ìkàlẹ̀ ìyàtọ̀.
ọba Dàpọ̀ Abíọ́dún. ẹ máa wá akẹ́rẹ́ ní kábíyèsí. Òdúpẹ́ lọ́wọ́ yín ní gbogbo ògbà. ọba yọrí ọkùnrin ẹgbẹ́ ọba yọrí ọkùnrin. Ọmọ kábíyèsí Àwùjalẹ̀ ọ̀gágbá ìfàsọ̀wọlẹ̀. ẹgbẹ́ ọba yọrí ọkùnrin. Ìṣẹ̀lá Babátúndé ẹ máa gbọ́. Bóyá ṣé ẹ̀rọ ní àjẹ yìí gbé láì jáde Olúkáyọ̀dé ọba Ìdẹ̀ra ní April 2nd lọ́jọ́ tó bá dé ní 1960 ọjọ́ ńlá lọ́jọ́ yẹn Ìjẹ̀bú Òde ìjòrò oṣù dẹ́dẹ́ oṣù lánàá tó àwọn lọ́wọ́ Akíntọ́lá wọ́n bá wá ṣe. Kó máa lọ bẹ́ẹ̀ Adétọ̀nà Àwùjalẹ̀ ọba tuntun ọba dáadáa àtẹ̀wọ́lẹ̀ Àjànàkú òde kan kò ṣe é gbé kò ṣe é rù bàbá kò ṣe é wọ́n Adébíláyà máa darí àṣẹ fáwọn ọ̀tá ẹ̀ níbi tí wọ́n forí sí ọ̀nà ìdájẹ́ Olúkáyọ̀dé ló gbàgbé. Ìjẹ̀bú Igbó ti mọ̀dà sáìdì ọba gẹ́gẹ́ ló ṣe ọ̀nà yẹnu òfin hàn òye tẹ̀bọ́tà àbúrò aládé ni wọ́n láyé ọjọ́ kù ọ̀gẹ̀ ni wọ́n lọ ṣe ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ níbẹ̀ ló jẹ́ ká dánú dúró. Mo sì ní gbogbo ẹgbẹ́. Ọba yọrí aṣíwájú àkìlẹ̀ ọba yọrí àkìlẹ̀ ẹgbẹ́ ọba yọrí àwọn ọmọ ẹgbẹ́ ànàmọ́ ọba yọrí bóyá orin Mùsílíù náà ni bóyá lọ́mùsílíkì fún ká Mùsílíù lẹ́nu kìlóye ọba yọrí dákàlùkà ìsọ̀lá mẹ́wàá ọ̀tá Yorùbá wa. Everybody gbọ́dọ̀ mú sí nínú wájú wájú. Bóyá kábò 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 kádà Ádámúsà gbàgbé o. Káwọn má torí burúkú rárá kò máa dáwó dáadáa. Ọlọ́mọdé rí gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ fi sí lẹ́yìn lẹ́yìn. Iwájú iwájú ìmọ̀ràn mi òmòrò ló fi sí. Ó máa ṣẹ̀kọ́ mi. Fọ́kì ṣé ó dárò ọ̀nàmọ́ iwájú iwájú kò fi sí lẹ́yìn lẹ́yìn. Adé ọmọ kúrẹ̀ ní bàbá ẹgbẹ́ wọn. Adé kúrẹ̀ gbogbo yín ẹ̀ pariwo ànàmọ́ ànàmọ́ ànàmọ́. Ìwà ẹgbẹ́ ànàmọ́. Alága ìbò ìbìrì ànàmọ́ ọ̀rọ̀ ní kéré ní ẹ̀gbọ́n ní wípé alága dáadáa alága wá alága dáadáa alága wá ó ṣe wá dáadáa ó wù wá dáadáa sí wa alága dáadáa alága wá alùlù bí méjìlá fún kojú. Lórí ẹgbẹ́ kó má rọ̀ nàrọ̀ ọ̀dùn. Mo dá ẹ̀dúró náà, òmìnir nìkan pẹ̀lú àgídìgbò. Mo sì ní òun bàbá Túndé. Nínú ilé orin la bí mi sí ibẹ̀ láti wò mí dàgbà.
iṣẹ́ bàbá mi ni kò ní wù mí síkìrù dàrẹ́ kò máa lọ bẹ́ẹ̀. ọmọ bàdà fún ọmọ bí ọdún kù kalẹ̀ o ìsẹsẹlẹ́sì ẹ ṣètọ́jú ìsànú ọ̀kẹ́ owó bàbá ní Rolls Royce ẹ bá mi ní ìsànú ọmọ ọ̀kẹ́ owó. ẹ bá ti kí kábíyèsí lálẹ́ inú à. mo dẹ̀ fàsìkò yìí kí kábíyèsí àbábá àbátẹ̀wọlé aṣọ mo ṣé kábíyèsí ń tọ́jú tí mo wí ọ̀gáta àbátẹ̀wọlé ọba dr síkírù wa wùjálẹ̀. Bóyá ọmọ Ìjẹ̀bú wà lárẹ̀ o àwa ni ọmọ Ìjẹ̀bú wà lárẹ̀ o àwa ni bóyá inú mi ń dùn ọmọ Ìjẹ̀bú inú mi ń dùn mẹ́nu jọmọ Ìjẹ̀bú tí mo bá táyé wá Ìjẹ̀bú nìkan bí mi sí. Ọmọ Ìjẹ̀bú wà lárẹ̀ o àwa ni ọmọ Ìjẹ̀bú alárẹ̀ o àwa ni. Èdè Ìjẹ̀bú ṣòro gbẹ́dẹ́kun ṣàmùdáwò tó jẹ́ ká jẹnu. Èdè Ìjẹ̀bú ṣòro gbọ́. Ọba yọrí obìnrin. Idris tèmi tó fẹ́. Ọba yọrí obìnrin. Bọ́lá ti tó Àjíkẹ́ Adé. Àjíkẹ́ Adé. Ìyáàfin Adénẹ́yẹ Adérónkẹ́ adúpẹ́ lọ́jọ́ tòní tí ò ní èmi ni ọmọ ẹgbẹ́ Ọbanẹ́yẹ Akilẹ̀ Ìjẹ̀bú adúpẹ́ lọ́jọ́ tòní tí èní yẹ wá adúpẹ́ àyìn Olúwa lógo tí Ọlọ́run ọba Elédùmarè tó fún wa lọ́jọ́ tòní láyọ̀ àtàlàáfíà tí ó jẹ́ kí ojú pé kẹ́sẹ̀ pèlè àní yọ sọnù ìwòye ọdún tó ń bọ̀ ká lè pọ̀ jù báyìí lọ nínú owó nínú ọlá nínú àlàáfíà àti ẹ̀mí gígùn adúpẹ́ fún ọba wa náà kó túbọ̀ fún wọn lẹ́mìí gígùn àti àlàáfíà kí a lè máa rí wọn bá títí àṣẹ ìṣàmọ́dún o. Yèyé òkè wà Olúwa ọba ọmọ kábíyèsí Àwùjalẹ̀ ọ̀gá bá ẹ̀bá tẹ wọ́pẹ́. Ìṣọ̀lá bàbá tún bẹ́ẹ̀ yèyé ẹ̀wà náwó níná lówó ìyá ẹgbẹ́ ọba yọrí àwọn ẹgbẹ́ ọba yọrí ọkùnrin ọmọ ọba ilẹ̀ Ìjẹ̀bú kó máa lọ bẹ́ẹ̀ lábẹ́ lásùnbàdà mọ́ sí àìbù kí ariwo ńlá. Small body big engine lásùnbàdà mọ́ sí. Agbájé náwó ẹgbẹ́ kìíní ẹ̀ fún mi ní pálípálí Agbájé ẹ lè ṣe bẹ́ẹ̀ Agbájé kìíní tó gbogbo mi kọ́ ọmọ Agbájé. ẹ̀gbẹ́sẹ̀ ilé ìbáwọn ẹlẹ́ṣin lásìwọ̀lé ẹ̀yin náà tí mo sọ fọ ìlú ti ṣe ìdílé yẹn. Ó yá ọba yọrí òpè méjì o ọba yọrí òpè méjì o àwọn tẹ́ǹpẹ́ ríre ọba òpè méjì o lọ́sùn bàbá mọ́ sí small body big engine. Ó yá ọmọ bàdà mọ́ sí sọ fún ọ pé kí ló ń bá mọ́jà o ìlara ìlara. Ọba yọrí ọmọ ọba làwa ń ṣe ọba yọrí lẹ́gbẹ̀ẹ́ wa ṣebí bàbá wà lónìí lẹ́rọ ká máa rìn ká máa yan fàdà lọ́sùn bàgà mọ́ sí. Ó yá mo máa ń gbádùn wọn o òyìnbó ti gbádùn sí ìjà tó ọba yọrí Akilẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ lọ́sùn bàgà mọ́ sí ọmọ ọba Akilẹ̀. ẹgbẹ́ Ọbanẹ́yẹ obìnrin. Ẹnu wọn ní ọmọ àwọn ọmọ ọba ó dá wa lójú ẹyẹ òrófó tó bímọ méjì tó nílé ìfúnfún
ṣọ́ṣọ́ àsìkò ti tó sọ fún wọn fáṣíwájú kan ló jẹ́ oníború sórí gádẹ́fìlà sórí kún ẹsẹ̀ lásán oníború sórí gádẹ́fìlà sórí kún ẹsẹ̀ ẹnu wọn mẹ́fà ẹnu wọn méje ìwọ̀n pẹ́lẹ́nu méjì mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọdún yìí ó ṣojú ẹ̀mí mi tọmọtọmọ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí Ìjàgùnmólú Ọlọ́run dá wa sí abẹ̀rẹ̀ sí ní ṣe ìkọ̀lẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa Àwùjalẹ̀ ọba tó òun ni ọba tó yìí tó pẹ́ jù ní gbogbo the whole world tábàmù Queen Elizabeth Àwùjalẹ̀ ló kàn ní ọba tó pẹ́ jù mo dúpẹ́ pé torí pé wọ́n bí mi sílùú Ìjẹ̀bú Òde adé ṣe ohun mèremère nílùú Ìjẹ̀bú Òde ọdọọdún là ń wá là ń gbàdúrà là ń gbàṣẹ lẹ́nu ọba wa ọba túbọ̀ pẹ́ fún wa o ẹ̀mí ọba wa túbọ̀ gùn àwa náà lè máa wá déédéé àwa ní Ìjàgùnmólú T-Square adé ṣe bẹbẹ nílùú Ìjẹ̀bú Òde o a kún Central Mosque a lọ sí Motherless a fún wọn lówó ní church a fún wọn lówó ní mosque gbogbo àdẹ̀ṣe omi káàkiri Ìjẹ̀bú Òde àṣẹ sólísà Ìjàgùnmólú T-Square ẹgbẹ́ gidi inú mi dùn pé mo yàn án láàyò. ẹgbẹ́ Ìjàgùnmólú obìnrin original ẹgbẹ́ Ìjàgùnmólú obìnrin stainless ẹgbẹ́ Ìjàgùnmólú obìnrin stainless ẹgbẹ́ Ìjàgùnmólú obìnrin tẹ̀síọ́dé ẹgbẹ́ Ìjàgùnmólú obìnrin akílẹ̀jẹ̀bú. Ẹgbẹ́ Ìjàgùnmólú ọkùnrin aṣíwájú. Ẹgbẹ́ Ìjàgùnmólú obìnrin stainless. Ẹgbẹ́ Ìjàgùnmólú ọkùnrin tẹ̀yìntàdé. Ẹgbẹ́ Ìjàgùnmólú ọkùnrin akílẹ̀jẹ̀bú. Ẹgbẹ́ Ìjàgùnmólú aṣíwájú. Ẹ̀yà ti kábíyèsí alẹ́ olú ẹ̀. Ẹgbẹ́ Ìjàgùnmólú ọkùnrin tẹ̀yìntàdé. Ẹgbẹ́ Ìjàgùnmólú ọkùnrin tẹ̀yìntàdé. Ẹgbẹ́ Ìjàgùnmólú ọkùnrin akílẹ̀jẹ̀bú. Ẹgbẹ́ Ìjàgùnmólú ọkùnrin aṣíwájú. Ẹ̀rọ kíkà bí èsì àlẹ́ ìlú àwọn. Ọ̀rọ̀ ẹgbẹ́ Ìjàgùnmólú kan máa wá o. Bẹ̀rẹ̀ látòrí ẹgbẹ́ Ìjàgùnmólú obìnrin stainless. Ẹgbẹ́ Ìjàgùnmólú ọkùnrin tẹ̀yìntàdé. Ẹgbẹ́ Ìjàgùnmólú ọkùnrin akílẹ̀jẹ̀bú. Ẹgbẹ́ Ìjàgùnmólú ọkùnrin aṣíwájú. Ẹ̀rọ kíkà bí èsì àlẹ́ ìlú à.
méjì nílẹ̀ kò tí ì bá ti jí sínú ilé àti sínú ìta àbíyẹ̀wò ọ̀gá àgbọ̀n ẹni tó ń ṣiṣẹ́ kò bàbá tó wọ́n fọ́ọ̀dù ẹ̀yẹ́ nílé ìwọlẹ̀ bí ó kọ́lé ńlá tó ra mọ́tò ayọ́kẹ́lẹ́ ẹni tí ò ní kọ́bọ̀ á mà kàbọ̀ ẹ̀kiri wọ́n ní bàbá olówó ọkọ̀ ẹ̀jẹ̀ á ní ìlú fa àlùwò tó tó wọ́n ní ọ̀pọ̀tọ̀ ìlú wọn kú ní tọwọ́ ṣe òwe èrò tí náà gbà lọ́kọ̀ ẹni tó kù ní ṣe kótó kọ́ gbà sí ẹni tí kò tí kọ́bà ọ̀rọ̀ wọn ṣe àkókò ìyẹn rárá. bóyá àrọ́bàyọ̀ obìnrin ẹlùmí fún wa kíkẹ́ kílà àgbàdo gbọdọ̀ ọ̀nà àlá kílà àgbàdo gbọdọ̀ ọ̀nà. àrọ́bàyọ̀ ẹgbẹ́ àrọ́bàyọ̀ ẹ̀yìn fọ̀dá ṣe fà yíká. bẹ́ẹ̀rù ẹlẹ́ran kó máa lọ bẹ́ẹ̀ bóyá ó ti wèrè ó. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.